ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tó gbà wá láyè wípé ká padà sí àyè wa lónìí láti wá bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run níbi tí Ọlọ́run ti fi kalẹ̀ iléeṣẹ́ náà sí nílùú Kútọ́nù Sunna TV Yorùbá tí àwọn bàbá wa ọlọ́lá wa Alhaji Abdulrazak Saifuddin Zakaria tí wọ́n gbé kalẹ̀ wípé káwọn ẹni Ọlọ́run máa wá gbàbẹ̀ bá àwọn ẹni Ọlọ́run bá sọ̀rọ̀ akí Ọlọ́run lérí oore ńlá tó ṣe fún wa yìí alhamdulillah ká tó máa tẹ̀síwájú lórúkọ gbogbo àwọn bàbá wa látòkè délẹ̀ Alhaji Zakaria Saifuddin látorí bàbá wa Ṣíwájú àtọmọ ìyá rẹ̀ Musa àwọn ọmọ bàbá rẹ̀ lọ́kan òjọ̀kan Alhaji Yakub Alhaji Abdulmujib bàbá àgbà nílé Alhaji Abdulfatah
ìyàwó ajá ìdíyà, mo forúkọ àwọn tí mo pè yẹn tí wọ́n ń ṣojú àwọn ọmọ bàbá látòkè délẹ̀. Mo fi kí gbogbo jàmọ́ àti ẹwà bá wa kópa, tẹwà bá wa nípìn níbi ayẹyẹ ìsìnmalọlé ọkọ tó wáyé níjọ́ sátidé tó kọjá. Ìsìnmalọlé ọkọ tó lálùbáríkà ní tó lárinrin ní. A kí gbogbo yínyányán àwọn ẹbí wa nílé bàbá wa Látúnjí, mo fi bàbá Báṣọ̀run àti bàbá Jawad, mo fi kí gbogbo ẹbí bàbá Mágàjí, mo fi kí gbogbo ẹbí yányán léètà fi kí gbogbo àwọn ẹbí tó jẹ́ tọkọ pàápàá àti gbogbo ọ̀rẹ́ ará, gbogbo àwọn ìmáàmù yányán tó ń wá lọ́tún àtòsì àti gbogbo jàmọ́ àlọ́ àjàrá àti lájàṣẹ́ àti gbogbo agbègbè rẹ̀ tá wá nípìn nínú ìsìnmalọlé ọkọ alálùbáríkà ni. Ọlọ́run ọba tó lẹ̀san rẹ̀ yóò san alẹ́san rẹ̀. Àmín. Ọlọ́run wa wọlé agbàdúrà àti ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa yóò jẹ́ kọ́ ọkọ àti ìyàwó kí wọ́n ní àlùbáríkà. Àmín. Àwọn ọkọ ìyàwó láti ìlú Bàsílá, mo kí gbogbo yín náà yányán, ẹ kú náwó ẹ kú nára, nǹkan tún yẹ̀yàn jù bẹ́ẹ̀ lọ. Kọ́lọ́run wa wọlé ọkàn kan tá a papọ̀ tá a fi ṣe ìgbéyàwó tá a fi símọ́lé ọkọ, ẹ̀yìn rẹ̀ yóò lálùbáríkà fún àwọn ọmọ méjèèjì. Àmín. Gbogbo ìgbà tí a bá nípàdé pẹ̀lú àwọn ọkọ àti ìyàwó náà kó jẹ́ pàdé ayọ̀ fún wa. Àmín. Ọlọ́run wá jẹ́ kíró ẹ̀ kó pọ̀ nínú ọ̀rọ̀ wa, torí pé àìmọye ọmọbìnrin tún kù ńlẹ̀, àìmọye ọmọkùnrin náà sì tún kù ńlẹ̀. Ọlọ́run ọba ò iṣẹ́ wa kù kó gùn wá lẹ́mìí, kí gbogbo ẹ̀ kó ṣojú wa. Mo ń fi gbólóhùn ìdúpẹ́ lọ́dọ̀ gbogbo wa yányán, a sì kí gbogbo àwọn bàbá wa náà, bàbá wa aṣáájú pẹ̀lú gbogbo ọmọ bàbá rẹ̀, ẹ kú tọ́jú àwọn àfáà, ẹ kú tọ́jú àwọn ìmáàmù. Ọlá yín ò ní parun láíláí, yóò máa pọ̀ sí ni, yóò sì máa rẹ̀ sí ni. Láì gbàgbé àwọn bàbá wa nílé Bádàrù táwa náà tún lọ so wọ́n pọ̀ nílé náà lọ́hùn. Àwọn ẹbí Òkétékun, ẹbí Bádàrù Pẹ̀lẹ́, gbogbo iná la tún ṣe àdúrà fún àwọn ọmọ náà méjèèjì, Haji Suleiman àti Shukura. Ọlọ́run kó ṣe wọ́n ní ọkọ̀ gbọ́ àyàgbó, kálùbáríkà àwọn kó pọ̀. A kí gbogbo àwa tá a wá jókòó ń bẹ̀ ńjọ́ náà, tá a tún nípìn ńjọ́ náà, torí ọjọ́ sátidé ní ọjọ́ ńlá ló jẹ́ nù gbésí ayé wa. Bá a ṣe wà nílé bàbá wa Sẹ́fùdínà Àríkọ́ṣe, bẹ́ẹ̀ náà la wà nílé àwọn bàbá wa Bádàrù Pẹ̀lẹ́. Ọlọ́run sì ní kárí méjèèjì ṣe pẹ̀lú ìrọ̀rùn. Ọlọ́run dákun irú oore bẹ́ẹ̀, Ọlọ́run jẹ́ ọ̀pọ̀ ń gbésí ayé wa. Jàmáà Mùsùlùmí, a lò díẹ̀ nú àsìkò yìí fi dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹni tó wá. Ọlọ́run gan fẹ́ bẹ́ẹ̀, torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi man lam wasallam, yashkuru nasa, ẹni tí ò bá lè dúpẹ́ fẹ́yàn kò ní lè rántí dúpẹ́ fọ́lọ́run ọba láéláé. Ọ̀rọ̀ tá a wá gbé lónìí tá a fẹ́ wá tọ́ yẹ̀wò, òun náà ni wípé yakun hadha din, yakun hadha dini yakun al-azimi din ala aslaini muhimmaini azimain. ẹ̀sìn wa tá a wà nú èyí tó jẹ́ sí Islam, ẹ̀sìn tọ́lọ́run fi rán Ànábì wa Muhammad, sallallahu alaihi wasallam. ó jẹ́ ẹ̀sìn kan tá a fi mọ̀, tá a fi lélẹ̀ lérí ìpìlẹ̀ ńláńlá méjì. Ní ìpìlẹ̀ tó lágbára náà ni Islam fi ń jẹ́ Islam, tó ṣe wípé èyíkéyìí tá a bá yàn sọnù, èyíkéyìí tá a bá gbé kalẹ̀ nínú àwọn ìpìlẹ̀ méjèèjì yìí, kò sẹ́sìn lára ẹni tó bá gbé ṣe bẹ́ẹ̀, kò ní gbayì, bẹ́ẹ̀ ni ò ní gbẹ̀yẹ, bẹ́ẹ̀ ni ò ní àlùjánnà Ọlọ́run ọba wọ̀. La budda minhuma. Ọ̀rọ̀ yẹn ni ká mú méjèèjì dání, kẹ́sìn wa kó lè jọjú, kẹ́sìn wa kó lè jẹ́ ntọ́lọ́run ọba yóò gbà wọlé. Ọ̀rọ̀ yẹn ni fún gbogbo mùsùlùmí òdodo kan lo méjèèjì pọ̀. Hatta yuqala anil insani innahu rajulun salihun. Tán fi pé ọmọ èèyàn léèyàn rẹ̀, tán fi pé ọmọ èèyàn léèyàn gidi, tán fi gbà á ní mùsùlùmí òdodo, dandan ni kó mú méjèèjì pọ̀, kó tẹ̀lé, kó kù níwà, kó rìn bẹ́ẹ̀, kó gbégbèsè bẹ́ẹ̀, kó sọ̀rọ̀ bẹ́ẹ̀, kó hùwà bẹ́ẹ̀, kó tó di pé wọ́n tó máa sọ pé lágbájá tí ń lọ yìí ẹni rere ni, mùmínì òdodo ni, mùsùlùmí òdodo ni. Al-aslul awwalu husnul alaqati ma'a Allahi ta'ala. Àkọ́kọ́ ìpìlẹ̀ àkọ́kọ́ nínú àwọn ìpìlẹ̀ méjì tọ́lọ́run bá gbé kalẹ̀ fún aláyé táfi ojú rẹ̀ Ọlọ́run, òun ni pé àsopọ̀ tí ń bẹ láàrin ẹrú àtọba rẹ̀, kọ́mọ èèyàn ṣe àsopọ̀ náà lásopọ̀ tó dá, kó ṣe é lásopọ̀ tó dùn, kó ṣe é lásopọ̀ tí ó máa padà rí pé mo rí nǹkan dè mú. Bitawhidihi. Níbi ìṣọ́ Ọlọ́run ọba láṣo, gbogbo ẹni bá fẹ́ rí ọ̀nà Ọlọ́run tó fẹ́ jọ́rẹ̀ Ọlọ́run tá fẹ́ pè lẹ́ni rẹ̀,
ó gbọ́dọ̀ ṣọ́ Ọlọ́run ọba láṣọ kò ní mọ ọwọ́ Ọlọ́run ọba káàkiri ayé tọ́lọ́run ọba òfin rẹ̀ sí fún un. والقيام بالفرائض الواجبة على العبد نحو ربه. bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tó jọ̀rọ̀ ọyàn tọ́lọ́run bá pa láṣẹ fọ́mọ èèyàn láyé ọmọ èèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó máa ṣe kinní tí ó máa dìde ní gbogbo ìgbà láti lè mú ìjọ̀rọ̀ ọyàn níwá láti lè mú ìṣe déédéé níwá láàrin òun àtọ́lọ́run ọba rẹ̀. mina salati wa zakati wa siyam. nínú tó jọ̀rọ̀ èèyàn fún mùsùlùmí òdodo ni pé tí ó máa fi tún àárín òun pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ ṣe irun wákàtí rẹ̀ gbọ́dọ̀ máa dúró déédéé yóò sì máa gbà Ramadan. bẹ́ẹ̀ náà ni tí zaka bá wọ owó rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó ṣàkólé kan rẹ̀ tí ó máa yọ. wa ghayriha minal ibadati. àti gbogbo ohun tó jọ nínú àwọn nǹkan tá a fi ń jọ́sìn fọ́lọ́run àwọn eléyẹn ní nǹkan tá a fi ń so àárín àwa pẹ̀lú Ọlọ́run ọba pọ̀ tá a máa fi jẹ́rú rere lọ́dọ̀ Ọlọ́run tá a máa fi jẹ́ ní rere lọ́dọ̀ àwọn èèyàn gangan àwọn kinní wọ̀nyẹn ló gbọ́dọ̀ mẹ́sẹ̀ dúró dáadáa lọ́dọ̀ wa nínú iṣẹ́ wa. wa hadha al-aslu qad yahtammu bihi al-insanu kathira. kẹwàá ìta sọ yẹn nínú àwọn ìpìlẹ̀ méjèèjì ẹ̀rí pọ̀pọ̀ èèyàn a máa dì í mú pípọ̀ wọn a máa kà á kún irun wọn ìfẹ́ jẹ́ ó bọ́ àwẹ̀ wọn ìfẹ́ jẹ́ ó bọ́ bẹ́ẹ̀ náà ni zaka wọn ìfẹ́ jẹ́ ó bọ́ lọ́wọ́ wọn àwọn ọmọ èèyàn a máa fẹ́ so àsopọ̀ àárín àwọn pẹ̀lú Ọlọ́run ọba pọ̀ ní pípọ̀ wọn a dì mọ́ yẹn pípọ̀ wọn ìfẹ́ jẹ́ ó bọ́lẹ̀. lakinnahu qad yaghfalu anil asli thani. ṣùgbọ́n tí máa ń wá ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé ìpìlẹ̀ kejì tẹ́sì máa ń fi dúró déédéé nì tẹ́sì máa ń fi nàró nì wọn a máa gbàgbé nípa rẹ̀ pípọ̀ wọn ìfẹ́ kù níwá bẹ́ẹ̀ ni wọn ìfẹ́ mú máṣẹ́. al-aslu thani. ìpìlẹ̀ kejì. husnul alaqati bil khaliqi. òun náà ni ìtún àárín wa àti ẹ̀dá Ọlọ́run ṣe gbogbo ohun tí ń jẹ́dá Ọlọ́run ọba yányán báwo la ṣe gbà tá a tún àárín ibẹ̀ ṣe bá a ṣe tún àárín wa pẹ̀lú Ọlọ́run ọba ṣe àwọn ẹ̀dá èèyàn pàápàá alẹ́tọ̀ kí wọ́n tún àárín wa ṣe kí gbogbo ẹ̀ lè máa jọra wọn kó lè dòdì lọ́dọ̀ Ọlọ́run. fa inna husnal alaqati bil makhluqina shatrud-din. nítorí pé èso àsopọ̀ ìtún àárín wa àtẹ̀dá Ọlọ́run ọba ṣe àwọn tọ́lọ́run ọba ṣe lẹ́dàá rẹ̀ tọ́lọ́run bá dá yányán ìtún àárín wa pẹ̀lú wọn ṣe igun kan ló jẹ́ nínú Islam gẹ́gẹ́ bá a ṣe sọ pé méjèèjì ó jọ máa rìn ní igun kan lẹ́yìn náà jẹ́ nínú ẹ̀sìn tí a máa kàkún tọ̀hún tọ́lọ́run bá tá à ń ṣe ní tẹ̀sìn wa ó fi pé tó fi dùn wò. wala yatimu dinul insani wala yaktamilu imanuhu illa bi an yakuna hasanal khuluqi. bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn èèyàn ò lè pé a lè gba èèyàn ní ṣẹ̀sìn a lè gba èèyàn lẹ́yìn tí ń sin lọ́hún títí tá a fi rí pé bó ṣe lẹ́sìn bẹ́ẹ̀ ló níwà bó ṣe níwà bẹ́ẹ̀ ló lẹ́sìn méjèèjì ó jọ máa rìn ní ẹ̀sìn náà ni ìwà náà sì ni ẹ̀sìn a gbọ́dọ̀ fi kán lẹ̀ gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa bára wọn rìn ní. bí an yakuna hasanal khuluqi hasanal alaqati. ó jẹ́ pé ìwà rẹ̀ ìsopọ̀ rẹ̀ láàrin ẹ̀dá àti àwọn èèyàn àti ìsopọ̀ rẹ̀ láàrin ẹ̀dá àtọlọ́hun méjèèjì gbọ́dọ̀ máa rìn ní táàfin mọ̀ pé léyìí ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn ó sì mọ Ọlọ́run ọba tí ń sìn ó mọ̀ á lọ́lọ́run. wa hadha yadulluna ala ahamiyatil akhlaq. eléyìí náà ni gbogbo ohun tá a sọ yìí ni ó máa túmọ̀ sí pípàtàkì ìwà fil Islam. pípàtàkì ìwà nínú Islam nǹkan tó pàtàkì ni kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ yọ sọnù kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ yàn dànù ó gbọ́dọ̀ máa wà lẹ́mìí wa ní gbogbo ìgbà pé bá a ṣe ń tọ́jú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ló yẹ ká máa tọ́jú wa ìbejì ni wọ́n tí wọ́n yára wọ́n jọ ń rìn ní. fa inna dinal islami dinul akhlaq. torí pé ìsìláàmù tẹ rí yẹn tẹ bá ń gbọ́ ìsìláàmù ẹ̀sìn ìwà mọ́ ni a lè yọ wá sẹ́yìn nínú ìsìláàmù tá a bá yọ wá sẹ́yìn àti bà gbogbo nǹkan jẹ́ ẹ̀sìn ń lọ bẹ́ẹ̀ ni ìwà ń tẹ̀lé lẹ́ẹ̀kan náà ni ìsìláàmù tá a rí yẹn gangan tá a bá ń sọ ìsìláàmù ìwà níjẹ́ bẹ́ẹ̀ ìwà rẹ̀ níjẹ́ bẹ́ẹ̀. fa huwa ad-dinu kulluhu wa huwa al-birru kulluhu. gbogbo ẹ̀sìn gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn ní ń bẹ nínú ìsìláàmù gbogbo ohun tí ń jẹ́ oore tí ń jẹ́ dáadáa tí ń jádùn gbogbo ẹ̀ láàkì bọ́ nínú ìsìláàmù ní ìsìláàmù fi wà lódìdí. wa akmalu an-nasi imanan ahsanuhum khuluqa. ẹni tí a fẹ́ ṣàkíyèsí pé ìmánì rẹ̀ pé òun náà lẹ́ni tí ìwà rẹ̀ fi ń dáa jù ẹni tí ìwà rẹ̀ dùn ẹni tí ìwà rẹ̀ da tọmọdé ń ròyìn tágbàlagbà ń ròyìn tó ń lé ń ròyìn talẹ̀jọ́ ń ròyìn
òun náà lẹni tá a mọ̀ ní ẹni tó lẹ́sìn dáadáa ẹni tí wà rẹ̀ dáa náà ló lẹ́sìn. wa ahsanu nnasi khuluqan aqrabuhum majlisan min rasulillah. ẹni tá a wá mọ̀ lẹni tó lẹ́sìn náà lẹni tó ṣe wípé kí ni ìwà rẹ̀ dáa débi pé ó sun májòkó ànábì wa Muhammad sallallahu kí ni alayhi wa ìjókòó sallam. ànábì wa Muhammad ni pé àwọn ìwà rẹ̀ tọ́lọ́run bá fi ròyìn ànábì a rí bẹ́ẹ̀ lára tiẹ̀ náà irú ẹni bẹ́ẹ̀ la lè pè pọ̀ mọ́ ànábì irú ẹni bẹ́ẹ̀ la lè tò sílẹ̀ ẹ̀nà ànábì ṣùgbọ́n òun pariwo ẹ̀sìn òun kírun dáadáa òun gbààwẹ̀ dáadáa ṣùgbọ́n òun níwà òhùwà ẹ̀kọ́ òhùwà tó dá ògbégbèsè tó dùn tọmọ ara ẹ fi lè máa fà ẹ́ mọ́ra tán lè máa fi ròyìn ẹ dáadáa kò sí lọ́dọ̀ rẹ̀ ò sí lágbolé ànábì o. aqrabuhum majlisan min rasulillahi sallallahu alayhi wa sallam yawmal qiyamah. àwọn tá a bá ìmánì lára wọn tá a bá ìwà rẹ̀ lára wọn àwọn ló sún mọ́ ẹni tó lè bá ànábì jókòó ní alkiyama àwọn náà la lè fi ròyìn àwọn tá a fẹ́ rí pọ̀ mọ́ ànábì wa Muhammad jẹ́ ọ̀gbìndé alkiyama. wa ala hadha. lórí ilé gbogbo àlàyé tá a ṣe yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin àfáà wa ẹ̀yin atọ́nisọ́nà wa lórí gbogbo àlàyé tá a ṣe yìí. yajibu ala du'ati an yubayyinu linnasi ma huwa su'ul khuluqi. ṣẹ́ẹ̀rí ní gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ ni méjì náà ni wà ìwà rẹ̀ àti ìwà bí méjèèjì náà ló wà láyé méjèèjì náà làwọn èèyàn sì ń kù níwà ẹ̀rọ àwọn oníwà rẹ̀ ẹ̀sìn náà àwọn oníwà bí àmọ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ń ta gbé wá lónìí òun ni wípé káwá ṣàlàyé fún àwọn èèyàn kí ni ìwà bí báwo là á ṣe mọ̀ lára èèyàn kí ni àwọn ìwà tó níwà bí ó máa hù bàbá wa rí kí ló máa ń fa sábàbí tí máa ń fi ń ṣẹlẹ̀ wa khuturatuhu. kí ló wá báwo ni ewu tí ń bẹ fún níwà bí láwùjọ ká tó wá sọ ìwòsàn rẹ̀ báwo la ṣe gbà táyé onígbà wà bí láyé pẹ̀lú ògo Ọlọ́run níwọ̀nba àṣẹ́ta fẹ́ lò àmẹnubà kankan kò lè jẹun tí ó ṣe gbogbo aláǹfààní. wa ta'rifu su'il khuluqi lugawiyan. àwọn elédè lárúbáwá àwọn ni kí wọ́n kọ́kọ́ ṣàlàyé tí ń jẹ́ ìwà àbí fún wa àwọn elédè lárúbáwá ṣẹ́rí kó tó di pé àwa gba ìtumọ̀ rẹ̀ láàyè kí ni ìtumọ̀ wà bíná nínú èdè lárúbáwá wọ́n ń sọ fún wa báyìí. yani al-kubuha. ohun náà ni nǹkan tó burú jáì wa didda al-hasan. tó sì jẹ́ òdì nǹkan tó da táwọn sọ pé nǹkan burú jáì ó jẹ́ pé kò dá nù ní kò dá nǹkan tó dá ń bẹ bẹ́ẹ̀ ni nǹkan tó burú ó wà nǹkan tó burú náà ni ìwà bí a ṣàlàyé rẹ̀ fúnra wa. wa yatamathalu fil af'ali sayyi'ati wal makruha. ẹ máa wá rí wà bí tá a sọ yìí ẹ máa wá rí wà tí ó dá tá a sọ yìí lára àwọn ìṣẹ̀lẹ̀ lára àwọn iṣẹ́ tára kọ̀ ìyẹn ni pé ara ọmọ ẹnìkejì wá kọ̀ pé èyí tó ṣe yìí kò tẹ́ mi lọ́rùn èyí tó ṣe yìí kò dùn mọ́ mi èyí tó sọ yìí kò dọ́gba fún mi irọ́ tó pa yìí kò jọ mí ẹ̀rí bẹ́ẹ̀ yóò máa hàn lára ẹni tí máa ń hùwà ní sọ́mọlàkejì ẹnìkejì ni ó máa kọ̀ pé eléyìí ṣe tèmi eléyìí kì í ṣe tèmi kò dọ́gba mọ́ mi rárá ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo ìwà tó bá ti ń lọ bẹ́ẹ̀ tí ń jọ bẹ́ẹ̀ tó bá ti ń gbìdánù ìwà tí ó dá ní. allati tudhil akharin. ìwà tó ṣe pé tó bá kù sọ́mọlàkejì rẹ o ti ń kónira bá o ti ń fara ní o ti ń gbé wàhálà bá o sì ti ń gbé fìtínà bá ìwà bí nìyẹn. wa tusabbibu fi diqi lahum. ó wá sọ di ẹni tí ó máa bára rẹ̀ nínú fipinpin yóò máa bára rẹ̀ nínú fipinpin pé iye irú kí lè yí kí ni mo fi ṣe lágbájá tí ń dààmú láwọn tó báyìí kí mo fi ṣe lágbájá tí ń ní lára tó báyìí ìwà bí nìyẹn ìwà bí a máa kó nira bá ẹni tá à ń kó fún ìwà bí a máa kó wàhálà bá ẹni tá à ń kó fún ìdí nìyẹn tó ṣe wípé Islam ò lè gbà wá bí láyé àti láyé kó máa lọ láwùjọ kì í ṣe nǹkan dáadáa nǹkan burúkú ni. wàsíláhà. nígbà táwọn atú ọ̀rọ̀ àwọn afọ́rọ̀ sí wẹ́wẹ́ àwọn tí máa ń fọ́rọ̀ sí wẹ́wẹ́ tí máa ń tún yé ni ju tàkọ́kọ́ lọ ńgbà táwọn fẹ́ mẹ́nu bá kí ni wọ́n wí. àtàhálì birradhaili wàtàhálì anilfadaili. òun náà ni ìbọ́pábọ́sẹ̀ níbi gbogbo ohun tí ń kó yẹpẹrẹ bá ní ẹ̀rí gbogbo ohun tí ń kó yẹpẹrẹ bá ní kábọ́pábọ́sẹ̀ níbẹ̀. àtàhálì birradhaili su'ul khuluqi. ìyẹn ni pé káwọn arẹ́ nìkan tí ó máa ṣe kíni tí ó máa hùwà bí yóò gbé wà bí dání wàtàhálì anilfadaili. ìwà bí yóò gbé dání ìwà bí ìwà tí ò da ìwà tí ń ba nǹkan jẹ́ ní ó gbé dání wàtàhálì bilfadaili ìyẹn ni pé ó bọ́ ẹ̀wù nǹkan bí lẹ̀ ó bọ́ ọ lẹ̀ ó wá gbé nǹkan rẹ̀ ló sọ ọ́ dàgbádá
ó gbé wà rẹ̀ ló sọ̀rọ̀ agbádá ló máa hù láwùjọ èyí tó bá gbé dáadáa tó ń hù láwùjọ yẹn ni ó máa jẹ́ wà rẹ̀ èyí tó bọ́ kalẹ̀ tí ò dáa yẹn ni ó máa jẹ́ wà bí. so olèkólókè filistila. òun náà ni ìwà bí. àtàhálì bìràzà ilé. wọ́tàhálì anìlèfàdọ́ ilé. yẹn ni pé ó bọ́ ibi ilẹ̀ ó bọ́ ibi ilẹ̀ ò ní kú wá bí ó wàá gbágbádá nǹkan rẹ̀ ó gbé wọ̀ àti pé ká gbé ibi kalẹ̀ ká gbé ère kalẹ̀ ká wá lọ gbé ibi ká gbé wọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ká gbé ère kalẹ̀ ká wá gbé ibi ká gbé wọ̀ ká wá mọ̀yàn lẹ́ni ibi tó sì jẹ́ pé ẹni ère ló yẹ ká mọ̀ wá sí ẹ̀rí bẹ́ẹ̀ yóò máa wá lọ bẹ́ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ó wà ó àmúmárasátò lè àmà lè kọ́ bí ha. òun náà ni ká máa hùwà tí ò da ká máa hùwà tí ò da àwọn hùwà tí ò jọ mọ́ ẹni tí ń hù gangan dépò tí ó dọ́gba fún ẹni tá à ń hù fún ẹ̀rí bẹ́ẹ̀ kò jọra wọn rárá nǹkan burúkú ni. láàtò sásánù mínà lè mùsùlùmí. kò dọ́gba lára mùsùlùmí. àṣẹwíyì. mùsùlùmí tó jẹ́ yàn re mùsùlùmí tó dúró déédéé kò dáa ká bá a lẹ́ni tí a máa ríwà bí lára rẹ̀ tá a máa ríwà ìwà bí nínú iṣẹ́ rẹ̀ nínú ọ̀rọ̀ sísọ rẹ̀ nínú gbèsè ayé rẹ̀ kò dáa bẹ́ẹ̀ rárá. wà mukhalafatil mabadi shari'atil islamiyya. ìwà bí tá à ń sọ yìí ó jẹ́ nǹkan kan tó ṣe pé àwọn ìpìlẹ̀ wa nínú òfin Islam nínú ìdájọ́ Islam tá ń lò yìí ó jẹ́ àwọn nǹkan kan tó lòdì tí Islam ò gbà wọlé rárá ẹ ní rí kankan nínú òfin Islam tó ń sọ pé àgbà wa bí wọlé àgbàṣẹ́ bí wọlé àgbàsọkúsọ wọlé ẹ ní rí níbi kankan nínú Islam tẹ́ bá bẹ́ẹ̀ èèwọ̀ ni. mísìlò sábù àṣàtìmí. gẹ́gẹ́ bí ká máa lẹ́kẹ̀ èébú ká máa sọ̀sọ́kúsọ fọ́mọ làkejì wa ká máa ka èébú sí lára. wà nàmímà. káwá gbégbá òfófó wọ̀ káwá sọ pé lágbájá tí ń lọ ni kò sẹ́ni tó ṣòfófó tó lágbájá tí ń lọ ni àfi kó má gbọ́ ni ò ní fi mẹ́wàá fi kún. wàlígí bátì ká máa jẹran ara wa lẹ́yìn ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn àìrẹ́nì kejìlá ìdọ́rọ̀ ẹnì kẹta lẹ̀ lágbájá ẹni bí ni lágbájá báyìí ló máa ṣe lágbájá ìwà báyìí ló máa ní ǹjẹ́ wọ́n tó ń sọ bẹ́ẹ̀ sọmọ làkejì rẹ lára tán bá sọ sí wọ̀ lára ṣé ó dùn mọ́ ẹ ìjẹran ẹni lẹ́yìn ìsọsọkúsọ sára ọmọ làkejì wa lẹ́yìn níbi tí ò sí èèwọ̀ ni. wàlẹ̀ híkídì wàlẹ̀ hasadi wàlẹ̀ búhùlì. bẹ́ẹ̀ náà ni àlàkíkídù wàlẹ̀ hasadi ká máa wá lò bínú orí ká máa wá lò kéétà ká máa lò kéétà ká máa gànyàn ká máa gànyàn ká máa lò kéétà ká máa gànyàn nínú àwọn ìwà bí nìyẹn àwọn ìwà tí ò da nìyẹn tí ò gbọdọ̀ ráyè láwùjọ mùsùlùmí. wàlẹ̀ búhùlì. ká wá yàyàkuyà kalẹ̀ nínú ahun ká má fẹ́ yọ lára ńtọ́lọ̀ wọn bá fún wa fi ṣàánú ọmọ làkejì fi gba ọmọ làkejì tí yà ń jẹ ńlẹ̀ fi kó ẹ̀mí rẹ̀ yọ níbi wàhálà tó bá ẹ̀rí bẹ́ẹ̀ ó bá yàn wàhálà wà pẹ̀lú ẹ̀ ìnira wà pẹ̀lú agbára tó lè fi ṣe sí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó wá léwọ́ gógógó ó wá sọ pé òun ló mọ tó ṣe tí ẹ fi rí bẹ́ẹ̀ ó wá burú sínú ẹ̀ jáì ó mọ aráyí padà pé èyí a gbọ́dọ̀ fèyí fi kún tá a fi dẹ̀ntí àánú ọlọ́run yóò máa wà pẹ̀lú wa. wa ghayri dhalika min kulli ma yu'dhil akharin. àti gbogbo ohun táwa náà bá mọ̀ yàtọ̀ sí èyí tí wọ́n kà fún anu tíra yìí gbogbo ohun tá a bá mọ̀ pé ó ń lè kónira bẹ́lòmíì lẹ́gbẹ̀ẹ́ wa nítòsí wa ni lọ́nà jíjìn wa ni gbogbo ohun tó lè kónira bọ́mọ làkejì tí ó máa jẹ́ pé látọ̀dọ̀ rẹ ló ti wá ìwà bí ní nǹkan tí ò dáa ni kò dáa mọ́gbà láyé. ayyuhal mu'minuna. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin tẹ́ nígbàgbọ́ òdodo sọ́lọ́hun. wa hadhihi ba'du mazahiru su'il khuluqi. bá a ṣe wá ń sọ yìí wípé wàhábì kò yí pamọ́ ìwà bí òyìn kò yí pamọ́ lọ́dọ̀ oníwàhábì torí pé àwọn tó mọ̀ nípa rẹ̀ wọ́n mọ̀ bó tilẹ̀ kíyàn èéfín níwà gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ pé èéfín níwà bí èèyàn bá tẹ̀ gbé pamọ́ yóò padà rú jáde náà ni. ó dára kí lẹ́wàá fi á mọ̀ àwọn àpẹẹrẹ wo lẹ́ẹ̀mọ́ fi mọ̀ tẹ́ bá ti ń rí lára ọmọ èèyàn ẹ máa rí pé oníwàhábì ni ẹ máa rí pé nǹkan burúkú ló gbé dání àwọn kí lẹ́ẹ̀mọ́ fi mọ̀. awwalan al-gilzatu wal-fazazatu. àwọn onímọ̀ sọ pé àkọ́kọ́ ni pé tẹ́ bá rẹ́ nìkan tó bá le kankankan tó le kókókó tí ò ṣe é súnmọ́ ọ̀rọ̀ díẹ̀ líle ni ọ̀rọ̀ díẹ̀ wàhálà ni ẹ̀rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ díẹ̀ ìṣòro ni lọ́dọ̀ ọmọ èèyàn tẹ́ bá ti rí bẹ́ẹ̀ yóò máa sọ pé píríncípù mi ni
ẹ̀rí bẹ́ẹ̀ ọ̀nà tèmi mú tí mo fi ń dáàbò bo ara mi nìyẹn kò gba ọmọ èèyàn láyè kan súnmọ́ kò gba ọmọ èèyàn láyè kájọ jáláwádà kájọ jẹ́ ní tí wọ́n jọ máa jomi torọ ọ̀rọ̀ láàrin ara wọn líle kankan náà lẹ́ẹ̀ máa bá a. fa inna ba'da an-nasi qad yatba'u al-ghilzata wal-fazazata fi sulukihi. ẹ máa rí nínú wa àwọn ẹlòmíì tó ṣe pé èlé wàhálà àti gbáyìn náà lẹ́ẹ̀ máa bá nínú àdámọ́ rẹ̀ tẹ́ bá ti ń bá bẹ́ẹ̀ ẹ máa fura pé ìwà bí ó máa tọwọ́ orú èèyàn bẹ́ẹ̀ wáyé. fi sulukihi wa mu'amalatihi. nínú wa rẹ̀ àti ìbámu èèyàn ṣe. wa hadithihi. nínú ọ̀rọ̀ rẹ̀ sísọ ẹ ti máa bá líle koko lára rẹ̀ tí ó máa le jàǹjàǹ ní gbogbo gbà ẹ ti máa bá bẹ́ẹ̀ lára ẹ̀. wallahu ta'ala qala li rasulihi sallallahu alayhi wa sallam alladhi arsalahu Allahu rahmatan lil alamin. ọlọ́run ti sí pé ànábì wa Muhammad ṣàkíyèsí wípé àwọn tó fẹ́ máa bá lò wọ̀nyí èèyàn tó burú ń bẹ láàrin wọn èèyàn tó le koko ń bẹ láàrin wọn oníbínú ajá ń bẹ láàrin wọn báwo ló wàá ṣe gbà fi rí wọn kó ọlọ́run bá ànábì sọ̀rọ̀ ó sì kọ́ ànábì lẹ́kọ̀ọ́ tó ṣe pé lára ẹ̀kọ́ tọ́lọ́run bá kọ́ ànábì yẹn àwọn gan lè mú níbẹ̀ tá a mọ̀ fi lo ayé. fabima rahmatin minallahi linta lahum. ọlọ́run bá ń sọ fún ànábì rẹ̀ wípé pẹ̀lú ìkẹ́ àwọ̀ ọlọ́run pẹ̀lú ànábì pẹ̀lú àánú lọ́dọ̀ àwọ̀ ọlọ́run la fi ṣe ẹ̀rọ. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. ọlọ́run sọ fún ànábì wípé tó fi rí wọn kójọ tíṣẹ́ rẹ yóò fi wọlé sí wọn lára àfi kó rọ̀ àfi kó dẹjúlẹ̀ àfi kó yẹpẹrẹ ara rẹ àfi kó ṣe súnmọ́ kó lẹ̀ má lè kankan mọ́ wọn má lè gógógó mọ́ wọn má burú bó bá burú láburú jù nǹkan ó bàjẹ́. wàlá okun tàfà gẹ̀lízọ̀ lìkọ̀lìbì tọ́mọ̀ rí pọ́lọ́ kan líle nìyẹn òyì gbọ́ òyì gbà pálágídí nìyẹn ẹni yóò jẹ́ lágídí ó tún máa fi ròyìn pálágídí lòun èèyàn tó burú lòun èèyàn tí ò da lòun má jẹ́ bẹ́ẹ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ ò lè rí yàn kójọ nínú ẹ̀sìn wa tá a wà yìí ò lè rí nǹkan tún ṣe torí pé ojoojúmọ́ náà máa sọ fún wọn pé ẹ̀yin náà da ni ẹ̀yin náà da ẹ̀yin náà ní sùúrù ẹ̀yin náà agiri ti pọ̀ fún yín wàhálà ti pọ̀ fún yín làkún ta fásọ̀gà lézọ̀lù kọ́lùbì wà níbi tó bá lé tó bá mú ọ̀rọ̀ yìí ní múmú líle kókókó tó ò ṣe súnmọ́ tó ò ṣe gbà nímọ̀ràn tó ò ṣe béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ láǹfààní mẹ́rin wọ́n túká lẹ́yìn rẹ ó wọ ẹ̀yìn òní rẹ nìkan kan mọ́ jàmáà wa mùsùlùmí gbogbo ohun tá à ń rí wọ̀nyí ẹ máa rápẹrẹ bẹ́ẹ̀ tẹ́nìkan bá ń le gógógó tí ò ṣe súnmọ́ tó kanra tí ò gbá ọmọ èèyàn láyè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú wa rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìṣesí rẹ̀ ẹ rí i pé èèyàn tó burú ni iṣẹ́ ibi yóò sì máa kó lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run wa wá ti padà wá á máa tẹ̀síwájú nínú àwọn àmì tí máa ń hàn lára ẹni tó bá jẹ́ ẹni ibi tẹ́ ẹ máa fi mọ̀ pé eléyìí o ẹni ibi ni ọlọ́rọ̀ kọ́rọ̀ ni oníṣekúṣe ni ẹ máa gbọ́ tí a bá ti wá nú abala wa kejì. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. falazilna nuwasilu fi mazahiri su'il khuluqi. nínú àwọn ibi tá ń tẹ̀ lọ gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan àwọn àpẹẹrẹ tí ó máa hàn lára ẹni bí lọ́dọ̀ oníwà bí tẹ́ máa rí kà lára rẹ̀ báyìí wípé eléyìí ẹni bí ni oníwà bí ni kẹlẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa lògbé àti ayé pẹ̀lú ẹ̀. sàníyàn ní àbúsù wọ́tẹ̀kọ̀tì ìbò líwájú. èkejì ẹ rí i pé fífàró lójú rẹ̀ yóò máa wà ní gbogbo gbà ọmọ èèyàn ò lè máa bẹ láyé kó jẹ́ pé fífàró náà lójú rẹ̀ ó máa wà tá a nímọ̀gbà tí ń bínú tá a nímọ̀gbà tí ń rẹ́rìn tá a nímọ̀gbà tí nǹkan ń ṣe yàtọ̀ sígbà tí nǹkan ò ṣe èèyàn máa ń ní ìṣesí tó da tó ṣe pé bí nǹkan bá ń ṣèyàn ọmọ aráyé ó lè ráyè béèrè pé aláàjì tí kò sí nǹkan àmọ́ kó jẹ́ pé gbogbo ọgbà nínú ojú fífàró náà ló máa wà wọn àmọ̀gbà tínú rẹ̀ ń dùn wọn àmọ̀gbà tínú rẹ̀ ń bàjẹ́ wọn àmọ̀gbà tí nǹkan ṣe ọ́ a sì nídìí ká mọ̀ ká lè mọ irú ìgbésẹ̀ tá a máa gbé pẹ̀lú rẹ̀
àbúsòlù wájìrì ẹ̀rí bẹ́ẹ̀ ẹni tó máa ń fajú ro kókókókókó àwọn àpẹẹrẹ pélé yẹn ẹni ibi ni ẹni tí ò dá ní nínú ẹni yẹn. wa huwa an tajida shakhsa da'iman abusan muqattiban wajhahu. ó máa kójú ẹ máa wà ní fífaro ní gbogbo ìgbà kòkòrò ojú kẹ máa rò pé ṣé ó fẹ́ jà ní ṣé kí ló dé ó ti kọ́ lẹ́rọ̀ jù ẹ̀rí bẹ́ẹ̀ kò dá rárá kò ṣe ìwà tó da ìwà tá a fi mọ̀ ní wípé eléyìí ẹni ibi ni nínú ẹ̀ ló wà. la ta'lu wajhahu liftisamatu ma'al akharin. kò tójú ká kò fojú lẹ̀ láti ṣẹ̀rín mú yẹ́ sẹ́nìkejì tán tẹ̀rí pé làbọ̀já wọn dá lójú o bẹ́ẹ̀ bá rójú ojú tó tutù ni tẹ́ bá ti ń bọ̀ báyìí lẹ́ẹ̀kan náà yóò ti máa fojú tó da pàdé yín àmọ́yàn ń bọ̀ wá bá ọ ti fajú ro kókókó o mọ tí ń gbé bọ̀ o mọ tó fẹ́ sọ bó fẹ́ fún ẹ ní ròdùnú ni o mọ̀ bó fẹ́ kó ẹyọ nínú wàhálà kan ni o mọ̀ o ti fajú ro o fi fojú fi lé dà nítorí pé ojú àmọ́ léèyàn sá ẹ̀rí bẹ́ẹ̀ àwọn onímọ̀ ń jẹ́ àwọn àmà wípé gbogbo ẹni tí bá ń fajú ro kókókó kò gba ẹ̀rín músẹ́ ẹ̀rín múyẹ́ kò gbà á láyè lára rẹ̀ kò dá nǹkan tí ò dá ní. yakulu rasulu sallallahu alayhi wa sallam. anábì ń sọ fún alẹ́ tí ń kọ́ alẹ́ kọ́nú ọ̀rọ̀ rẹ̀ wípé. tabassumuka fi wajhi akhika sadaqa. àtẹnu gbogbo nǹkan là á gba aládá àtẹnu gbogbo nǹkan ni sàrà ń bẹ anábì ní rẹ́rìn pàdé ọmọ làkejì rẹ̀ fi ẹ̀rín kó máa fẹ̀rín kó àwọn ènìyàn ẹ̀rí rẹ̀ ọ̀yàyà lọ́yàyà sọ ọmọ làkejì dájúdájú wọ́n máa kọ́ ládá fún wọn wọ́n máa sọ pé ó jẹ sàrà àti èèyàn máa fi sàrà àyàn máa fi ọ̀yàyà fi gbaládà sàrà sàrà lẹ́yìn náà ó lówó tó fi ṣe ó lẹ́bùn kan tó fi ṣe àmọ́ ọgbẹ́rin pàdé ẹni tí ń bọ̀ ẹ máa wọlé ẹ máa rọra Allahu Akbar àmọ́ tí ń wá ròyìn ti pẹ́ ó gbé gbólóhùn bẹ́ẹ̀ fi pàdé ẹ̀ wọ́n kọ sọ́dákọ̀ fún ẹ pé lágbájá òṣìṣẹ́ ládá láàárọ̀ yìí. Salisan. ẹlẹ́kẹ̀ẹ́ta. Suratul ghadabi wal hamaqatu zaida. èyí tó tún wá burú jù ni pé ẹ̀rọ níwà bí tẹ́ máa fi mọ̀ lára ẹ̀ pé níwà bí ni pé Suratul ghadabi ìtòsí ni ìbínú ẹ̀ wà ìbínú rẹ̀ tòsí ló wà kò tún wá jẹ́ bínú nìkan òǹgọ́ tún kún hamakatu zaida ẹ̀rí òǹgọ́ tún lékún lérí ìbínú tiẹ̀ tí méjèèjì bá lọ papọ̀ lọ́dọ̀ ọmọ èèyàn ìwà bínú ọmọ kò ní gbogbo gbèsè ayé rẹ̀ Suratul Ghadabi ọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ tẹ́fì bẹ́ẹ̀ bá ṣe àwàdà bá ṣe ó lè dàgbà tí fún yàn. Allahu Akbar. ẹ̀rí bẹ́ẹ̀ tẹ́ bá ṣe àwàdà bá ṣe àbí ẹ sọ̀rọ̀ kan tí ò farabalẹ̀ kó gbọ́n tẹ́ ẹ sọ yóò kó àǹgọ̀ fún ilẹ̀ kan náà ó lè gbà á sí jà ẹ̀rí bẹ́ẹ̀ yóò dá sí wàhálà lẹ́ẹ̀kan náà ni Suratul Ghadabi nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé eléyìí ẹni ibi ni o oníwà bí ni o òun ni pé kí àwọn máa sáré bínú. fahuwa yaghdabu li atfa'il asbab. fún nǹkan díẹ̀ tá a gbọ́dọ̀ ṣe sùúrù fún yóò ti fa ìbínú yálẹ̀ kan náà yóò ti dalẹ̀ rú tí gbogbo yẹn máa bẹ̀ẹ́ gbogbo yẹn máa ṣìpẹ̀ fún yóò náà ó yẹ kí n kọ́ fún ó yẹ kí n má gbà fún ó jẹ́ pé lójoojúmọ́ náà lẹ́yìn máa ń kọ̀ fún àwọn èèyàn ojoojúmọ́ náà lẹ́yìn ẹ̀ gbà fún àwọn èèyàn kí ló dé bó lẹ́ ń gbélé ayé lọ tó bẹ́ẹ̀ bàbá ìwà bí ní ẹ̀ka sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ìwà tí ò dá ní ẹ máa farabalẹ̀ kẹ́yìn náà láyè tí ẹ gba àwọn èèyàn láyè kẹ́yìn náà láyè táwọn máa fi rí pé lágbájá ó ní sùúrù lágbájá fàyàn mára ẹ̀rí bẹ́ẹ̀ kẹ́ gbé wa òǹgọ̀ ní máa ń jẹ́ kí èèyàn máa sáré bínú bẹ́ẹ̀ kẹ́ gbé sẹ́gbẹ́ kan. wa tahsilu minhu al-hamaqatu zaidatu fi tasarrufat. ẹ máa wá rí òǹgọ̀ ẹ máa wá rí inú pípò ẹ máa wá rí àìgbọ́n ẹ máa wá rí wa dìndìnrín yóò máa yọ jáde látara inú tí ń sáré bíìnì tó máa sọ pé ìbínú ajá ò wá lè yí nísìnyí tó Ọlọ́run irú boni ìbínú yìí kò nísìnyí tó Ọlọ́run tá a lè fi ìbínú ti ẹ̀jọ́ nínú ẹ̀sìn Islam ẹ̀rí bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ohun tí ànábì wa kọ́ wa pẹ̀lú gbogbo ohun tẹ̀sìn kọ́ wa mo lè lè túbọ̀ lọ rí tiẹ̀ yóò máa yà àwọn èèyàn lẹ́nu pé ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́ o mọ́ ń sáré bínú ni o tó bá sì bínú máa ń ṣe nǹkan ṣe ni o tó bá bínú ìwà òǹgọ̀ ni máa ń kó sórí ẹ̀ ó gbà súná bẹ́ẹ̀ kan lẹ́ẹ̀kan náà àwọn àpẹẹrẹ tá a fi mọ ẹni ibi ọ̀kan lẹ́yìn náà. yakulu rasulu sallallahu alayhi wa sallam. anábì ń jẹ́ ọmọ ayé wa ní ọ̀rọ̀ rẹ̀. laysa shadidu bisura innama shadidu alladhi yamliku nafsahu indal ghadab. anábì ní tọ́ ìwọ ọmọ èèyàn wá gbọ́ mo lágbára mo lè jàjàkadì mo lágbára mo lè gbá èèyàn létí mo manú bí mo lè gúnyàn lọ́bẹ mo manú bí mo lè lùyàn mẹ́fà mo lè gúngò bẹ́ẹ̀ ni bọ́ bá kàn máa mo lè yọban alábìnrin lè ṣàṣẹ̀dí ìdòbè sọ̀rọ̀ kì í ṣe ẹni tó mọ̀ kàdí ìjà kì í ṣe ẹni tó mọ̀ nú bí
kì í ṣe ẹni tó lè gun bẹ kò ṣe ẹni tó lè abúni panilẹ́kún kì í ṣe eléyìn ní alágbára. innama shadidul ladhi yamliku nafsahu indal ghadab. alábìlẹ̀ ní tẹ́mi mọ̀ lẹ́ni tó burú lẹ́ni tó le náà lẹ́ni tí ń gbà tí nǹkan bínú dé ó sì pawọ́ mara ó sì mú mara ó sì yẹpẹ ara ẹ̀ lẹ́ẹ̀kan náà kò ká ń tán sọ yẹn kún ó fi rẹ́rìn òun tẹ̀yìn gbé wá níjà ká ẹ lè jà òun sì paná ẹ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú wàre anábìlẹ̀ lẹ́yìn gan lálágbára o tọ̀hún tó yọ ẹ̀ṣẹ́ tọ̀hún tó yọ̀gò tọ̀hún tó yọ̀bọ̀n ọ̀lẹ pátápátá gbáà ni ọ̀lẹ pátápátá gbáà eléyìí ò fẹ́ àlàáfíà nílé kò fẹ́ àlàáfíà ládùúgbò bẹ́ẹ̀ ni ò fẹ́ àlàáfíà nílùú gbogbo ẹni tó ṣe pé ọ̀rọ̀ díẹ̀ ìbọn ni ó kó jáde ọ̀rọ̀ díẹ̀ àdá ni ó gbé jáde ọ̀rọ̀ díẹ̀ gbogbo ni ó kó jáde laysa shadid eléyìí kọ́ lálágbára o innama shadidul ladhi yamliku nafsahu indal ghadab. alábìlẹ̀ ń ta mọ̀ lálágbára náà lẹ́ni tó ṣe pé ẹni tí ò tó bu ó gbé mi ìyàwó ilé bu ó gbé mi ọmọ ilé bu ó gbé mi ọmọ àdúgbò wọlé ó gbé mi alábìlẹ̀ lẹ́yìn gangan òun náà lálágbára lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ gbogbo èèyàn. rabi'an. ẹlẹ́kẹ̀rin. kasratul lawmi wal itab. nínú àwọn àpẹẹrẹ tẹ́ mọ̀ fi mọ̀ pé ní ibi ni eléyìí àpẹẹrẹ tẹ́ mọ̀ fi mọ̀ pé ní ibi eléyìí tí ń pera ẹ̀ ní mùsùlùmí kasratul lawmi ẹlòmíín gba diploma nínú ká bú èébú. yasalam. kò sí ìrànràn èébú tẹ̀ ń wá dọ́dọ̀ wọn tó bá bẹ̀rẹ̀ èébú báyìí ó lè máa bú èébú oríran fún ìṣẹ́jú mẹ́wàá kó tó dádúró. àgbé egun gbadé. abẹ́ èébú gbadé kasratul lawmi wal itab àbí kó máa ṣẹ̀kẹ́ èébú kó máa fẹnukẹ́nu kànyàn nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìṣesí rẹ̀ ẹlòmíì ò ní yanu báyìí o ṣùgbọ́n ojú ní wọ́n fi bí èébú ẹsẹ̀ ní wọ́n fi bí èébú ẹsẹ̀ ní ọwọ́ ní wọ́n fi bí èébú tó ṣe pé ẹni tí ń tán ṣe fún yóò ti máa yé lẹ́ẹ̀kan èmi ní báwò yẹn o èmi ní sọ̀rọ̀ sí yẹn o ẹ̀rí bẹ́ẹ̀ bó ṣe wà nìyẹn o gbogbo bí tó bá ti rí èèyàn báyìí àfi kó máa búyàn àfi kó máa sọ̀rọ̀ síyàn kasratul lawm wal itab ẹ̀rí bẹ́ẹ̀ ká máa wá léèbù àwọn èèyàn káàkiri ká máa wá ibi tán kù sí káàkiri kó jẹ́ pé èèyàn wá gbé dání àwọn onímọ̀ já mọ̀ pé nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé léyìí o ẹni ibi òun ni. la yatruku sagiratan wala kabiratan illa taba alayha. kò wá ní àfi nǹkan kékeré tá a gbọ́dọ̀ búyàn eré òpin ni kò dá fún ẹni o ò fẹ́ gbádùn mọ́ ni èyí tó kéré jù tí ó gbé mi àti èyí tó tóbi jù tí ó gbé mi gbogbo ẹ̀ léébú lọ́dọ̀ tiẹ̀ ó wà bẹ́ẹ̀ nu ìyàwó mi lé ó wà bẹ́ẹ̀ nu ìyá ọmọ mi gangan lé ó wà bẹ́ẹ̀ nu bàbá mi gangan nínú ìlú ó wà bẹ́ẹ̀ nu ọ̀rẹ́ mi láàrin tó bá parí ẹbọ ìbú náà èyí tí a ò pé mọ́ ni o ò gbádùn mọ́ ni o ò wọ ìbéèrè yẹn ni ó ti kí ló dé. subhanallah. àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ní ibi nírú ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ abárí bẹ́ẹ̀ lára yàn kan ẹ̀yẹ fún kẹsì sá fún nítorí pé nǹkan rẹ kọ́ ní ṣe nǹkan tí ń ṣe máa ń dógun lẹ̀ ni nǹkan tí ń ṣe máa dá wàhálà lẹ̀ ni torí ẹni tó bú lónìí tó ní sùúrù tó dọ̀la tó tún bu tó dọ̀túnla tó tún bu òun náà fẹ́ wọ́nà àti ṣe kíni o àti fèsì ìjà ọ̀wádé ta ló dálẹ̀ náà ni ìwọ tó kọ́kọ́ búyàn ìwọ tó sọ́ dagbádá tó sọ́ dẹ̀wò tó sọ́ diṣẹ́ tó fi ń ṣe tó fi ń kú ní gbogbo wọ́n sọ fún wa pé ká jẹ́ kó yí ẹ wípé ẹni ibi lẹ́ni tó wá gbérù nǹkan bẹ́ẹ̀ dání tí ń ṣe. wà ná kọ́ṣà fi hàlì adínà sábàbí. fún nǹkan díẹ̀ tán fẹ́ bá a sọ̀rọ̀ lórí ẹ̀ tán fẹ́ bẹ̀rọ̀ lérí ẹ̀ èébú ló bẹ̀rẹ̀ sí búlẹ̀ kan náà wọ́n jẹ́ ṣe sùúrù díẹ̀ kí ló dé tó jẹ́ pé tó wọ́n bá ti fẹ́ bá ọ sọ̀rọ̀ àfi kó dá síjà a wà láyé pé ká bẹ̀rẹ̀ ọlọ́dọ̀ ara wa bá fa Abdul Jalil ṣe wà yìí ń bẹ̀rẹ̀ ọlọ́dọ̀ ẹ̀ ní nǹkan tí ò bá yé mi òun náà yóò bẹ̀rẹ̀ ọlọ́dọ̀ mi ní nǹkan tí ò bá yé mi èyí ò túmọ̀ sí kí a sọ pé owó ojú mi àbó òṣè gbani àbó òṣà oní lálàlàlà a wà láti pé ká máa pe ara wa sákèésí a wà láti pé ká máa wọ́n wá sọ pé ọ̀gá ni wọ ẹnukẹ́nu ò gbọ́dọ̀ kàn ẹ́ wọn à gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ẹ ó sì ń ṣe nǹkan kan sọ̀rọ̀ sí ẹ ó sì ń hùwà kan sọ̀rọ̀ sí ẹ àmọ́ ó gbà kan tún ẹ ṣe gbà láyè gba ọmọ èèyàn láyè kan tún ẹ ṣe ẹ wo nígbà tá ànábì kọ́kọ́ gboyè àbí sọ̀hábà kan ní Abubakar ó ní oyè tí mo gbà yìí o mo gbà ló kọ Ọlọ́run àtànábì Muhammad èmi kọ́ mo dájú yín lọ o tẹ́ bá rí pé mo ṣiṣẹ́ ẹ dákun ẹ̀ nà mí ró tẹ́ bá rí pé mo ṣiṣẹ́ ẹ̀ nà mí ró èyí tí n bá ṣe tó bá dẹ dákun ẹ sọ fún mi kí n lè tẹ̀síwájú nínú ẹ̀ n ti ń jọmọ èèyàn nìyẹn àmọ́ wá rí pé tọ̀ ibi tí wọ́n dé yìí o wọn àgbọ́dọ̀ fẹnu kàn ẹ́ mọ́ wọn àgbọ́dọ̀ sọ̀sọ́kùsọ fún ẹ mọ́ ìwọ ọ̀sìn tó lè ṣiṣẹ́ mọ́ ìwọ ọ̀sìn tó lè ṣàìdá mọ́ ọwọ́ dúró lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti ń bọ̀ èébú ló gbé pàdé ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti ń bọ̀ ìjà ló gbé pàdé ẹ̀ kò síbi kan tó ń lọ ẹni ibi ni ẹ ò sì ní súná méjì tó kọjá bẹ́ẹ̀. fọyà ìṣà mani haulahu halatan minalistifaza. àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo láwọn tó súnmọ́ tó ń fojoojúmọ́ rí gbogbo wọn wà nù ìṣẹ̀mí ìnira wọ́n wà nù ìṣẹ̀mí wàhálà pé àti tí wọ́n lọ pàdé bàbá yìí àti tí wọ́n lọ pàdé bàbá yìí
àti tún fẹ́ bí ìyá yìí àti fẹ́ rí ọmọ yìí ìsinmi ò sí fún wa mọ́ èébú ni ó gbé pàdé wa nísìn ìsọkúsọ ni ó gbé pàdé wa nísìn tá máa ń bọ̀ wádọ̀ ẹ ìrònú ni tá máa fẹ́ pàdé ẹ ládùúgbò ìrònú ni èé ṣe tó fi wà bẹ́ẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ kò dáa rárá. khashiyatan antaka ainuhu ala amurin minal umur. wọ́n mọ̀ wá bẹ̀rù pé ó lè rí pé àdé fìlà dáadáa nísìn. Allahu akbar. ó lè pé bàtà tá a wọ̀ ọ́ dá èyí tí òun sọ fún wa pé ẹ padà lọlé ẹ lọ tún bàtà yín ṣe èébú ní bàtà olú àwọ̀ yín eléyìí ò tiẹ̀ mọ̀ṣọ́. ó lè ní báwo láwọn gbà yìí. ṣé bá a ṣe wọṣọ nìyẹn. àwọn èèyàn máa bẹ̀rù pé ẹ máa ń rìn bá àdúgbò ẹ o nǹkan kan yìí dá lójú ẹ. ẹlẹ́kẹ̀ ẹ̀bù ni ọmọdé máa bẹ̀ àgbàlagbà máa bẹ̀ onílé máa bẹ̀ àlejò máa bẹ̀ kò ṣe nǹkan tó dáa ọmọ ìyá mi yí padà kó tún wàá rẹ̀ ṣe kó lè jèrè ìwà rẹ̀. khamisan ẹlẹ́karùn-ún alkiburu walgatrasa. nínú tó tún burú jáì nínú àpẹẹrẹ tá a máa ń fi mẹ́ni bí alkiburu walgatrasa wàlẹ̀ ń jùbù ìgbéraga àti ìjọra lójú ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ bá ti gbéraga ń bẹ nínú ìgbésí ayé rẹ̀ ìjọra lójú ń bẹ nínú ìgbésí ayé bí wọ́n bá tẹ̀sí ní ìjọra lójú yóò máa gbéraga náà ni torí pé yóò máa rí pé kò sẹ́nìkan tó dàbí èmi. Allahu akbar. èmi mo nímọ̀ jù èmi mo mọ̀rọ̀ sọ jù èmi mo gbajúmọ̀ jù èmi mo lágbára jù gbogbo jù ọ̀dọ̀ ara rẹ̀ ni ó máa ṣe kinní ni ó máa darí ẹ̀ sí nǹkan kan kọ́ jẹ́ orí bẹ́ẹ̀ ìgbéraga ni mọ́tò ni ìjọra lójú ni pé lẹ́yìn mi kò sẹ́nìkan mọ́ irọ́ ló sì pa àìrí jìnnà nínú ìgbẹ́ ní ọjọ́ orí abuké nínú àwọn ọ̀kẹ́rẹ́ wà kódà lẹ́nujọ́ mẹ́ta yìí èmi ìmọ̀ pé wọ́n ṣe ń pa èèyàn méjì pọ̀ tọ́lọ̀ máa ń pa èèyàn méjì pọ̀ fi dá àti wà bẹ́ẹ̀ nú àwọn ẹranko mo rí ẹyẹ ilé tó lérí mẹ́ta ẹyẹ ilé tó lérí mẹ́ta tí gbogbo ẹ̀ náà sì ń sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ẹsẹ̀ méjì tí máa ń bẹ lábẹ́ àwọn ẹyẹ ilé náà ni wọ́n ní ẹ̀rí bẹ́ẹ̀ ó rìn jìnnà ní àmọ́gbà tó wà nílé rẹ ó jáde ó ti wá rí pé ìwọ náà lọ bá aládùúgbò rẹ ìgbéraga sún ẹ débẹ̀ ìjọra lójú sún ẹ débẹ̀ bí ẹ̀kan bá ti wá sọ̀rọ̀ kò má sọ bí ẹ̀kan bá ti ṣe nǹkan kan kò dá tiwọ́ tí wọ́n bá ṣe náà ló dá ìgbéraga ó wà nú àwọn nǹkan tá a mọ́ fi mọ̀ pé eléyìí ò ẹni ibi ni torí pé ẹni ibi ni mọ́ rí pé kò sírú òun mọ́ kò sírú ẹ̀ mọ́ báwo wọ́n gbọ́n tọ́nà sọ́sún Al-Qur'ani ni wà fọ́ọ̀kọ̀ kullu zi ilmin alim lẹ́yìn tí àìmọye olùmọ̀ wà báyìí máa yóò olùmọ̀ bá sí ẹ̀yin náà gbogbo àwọn tíra tá a fi ń ṣàǹfààní lónìí ibì kan lẹ́ni kọ́ dé ibẹ̀ ni mọ̀ tí ẹ máa ló kọ́ dé ẹlòmíín wá dé ó wá ṣàlàyé tó ń kọ. ó ṣe ṣàrò tíra yẹn. ó ṣàlàyé tíra yẹn kó lè jẹ́ ìrọ̀rùn fún àwọn tí ò lè gbọ́ gbólóhùn ńláńlá tí wọ́n sọ síbẹ̀ ẹni tó túmọ̀ ẹ̀yìn ọ̀gá ẹ̀ ló jẹ́ ó gbọ́rọ̀ ẹ̀yẹ tán ó tún fọ́ sí wẹ́wẹ́ kó lè sọ ọ́ dẹ̀rọ̀ ẹ̀rí ìwọ wá rí pé ńgbà tí wọ́n ti ṣe yẹn ìwọ náà lọ̀gá ńgbà tí wọ́n ti sọ yẹn ìwọ náà ló gbọ́yé láyé ara ẹ̀ ló tàn àpẹẹrẹ wípé ò da òun ni. wàtíkọ́rù náàsì wà sùkúríyàtú minhum. yóò máa wá yẹpẹrẹ àwọn èèyàn yóò máa fi wọ́n fi ṣe yẹ̀yẹ́ ìyẹpẹrẹ àwọn èèyàn yóò máa fi wọ́n fi ṣe yẹ̀yẹ́ pé mo làwọn eléyìí ti kéwú ibo làwọn eléyìí ti kàwé ibo làwọn eléyìí ti kọ́ṣẹ́ ta ló àfọ̀nà òwò mọ̀ wọ́n tí wọ́n mọ nǹkan kan ṣe ń gbèsè ayé wọn kí ni jẹ́ ó máa rí bẹ́ẹ̀ ìjọra lójú ni ìgbéraga ni yóò máa ṣe bẹ́ẹ̀ tó ṣe gbogbo ohun tó gbé dání ní àwọn àpẹẹrẹ ìwà abú ni tí máa ń hàn lára oníwà abú tí máa ń hàn lára oníwà bí òun ni gbogbo ohun tó gbé dání tí ń lò ní. yakulu rasulu sallallahu alayhi wa sallam. Ànábì ní tètè lọ padà kó tètè lọ túbá kó mú wàre kó bẹ̀rẹ̀ sí hùwàre. Ànábì ń jẹ́ ọmọ ayọ̀ abáyé inú ọ̀rọ̀ rẹ̀ wípé. la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu habbatin min khardalin min kibrin. Ànábì ní ẹni tá a bá wo kan rẹ̀ bí àwọn dókítà ṣe máa ń wọnú ọkàn tó máa ń yọ ẹ̀jẹ̀ dúdú jáde ní ẹni tá a bá wọnú ọkàn rẹ̀ tá a bá rí èyí tó kéré jù bí ọmọ nagún nínú ìgbéraga la yadkhulul nínú mọ́tòmọ́tò ìdúró bẹ̀ ní wà ní gbogbo yẹn wà lìjánà. Allahu akbar. tí gbogbo yẹn bá wà lìjánà tí bá rí pé lábẹ́já náà tún wọ̀ lábẹ́já náà tún wọ̀ wọ́n wọ̀ ọ́ tẹ́bí wọ́n ti gbé wọn ló da jù wọn lọ láyé ìwọ ló wúlò jù wọn lọ láyé ìwọ ni ẹnìkan ò sí mọ́ lẹ́yìn rẹ Ọlọ́run wà dá ẹdún pẹ̀lú gbogbo ìgbéraga tó ṣe ìgbéraga ò jẹ́ ó kírun dáadáa ìgbéraga ò jẹ́ ó gbààwẹ̀ dáadáa ìgbéraga ò jẹ́ kó ṣe ájì ńgbà tó lọ ájì ńsà ń gan pani ńsà ń rí pé kò sẹ́nì kankan tó mọ nǹkan kan wọ́n báwọn afá bá fẹ́ pè sákèsí wàhálà ni táwọn fẹ́ sọ pé kó ṣe dáadáa wàhálà ni gbogbo èèyàn kó wá filẹ̀ bẹ́ẹ̀ ó wá di ẹni tó gan kalẹ̀
kò wúlò ọlọ́run ní kò ní wà àlìjánà ẹni tá a bá rí èyí tó kéré jù nínú gbéraga nínú wa rẹ̀ láyé kò ní wà àlìjánà. wa fi hadithil akhar yusharul mutakabbiruna yawmal qiyamati ala surati dhurr. anábìrin bó bá dijọ́ gbé ní alikiyama gbogbo ọ̀ràn ní motomoto àtòní fúnfún yẹ bẹ̀ àtòní wúwo bẹ̀ àtètí ń dọ́gbọ́n ṣe motomoto tiẹ̀ àtètí ń dọ́gbọ́n ṣe gbéraga tiẹ̀ àti gbogbo jọra lójú ọlọ́run bá dijọ́ gbé ní alikiyama. surati Dharr. a gbé wọn dìde gẹ́gẹ́ bí ọmọ náà gún ni wọ́n kéré pátápátá ṣáyé àwọn náà ń ṣe gàràjì àwọn náà ń ṣe gàràjì náà ń ṣe motomoto lérí àwọn èèyàn láyé a wà sọ wọ́n di nǹkan tó yẹpẹrẹ. yata'uhumun nasu bi aqdamihim. a wà sọ fún àwọn èèyàn wípé lágbèjà tẹ ẹ̀ mà láyé òun ló kéré yẹn ẹ̀ tẹ́ mọ́lẹ̀ fi kọjá. ó ti sẹ̀pẹ́. ẹ̀ tẹ́ mọ́lẹ̀ Allahu akbar. ẹ̀gùn mọ́lẹ̀ kẹ́ fi kọjá. Allah. lágbèjà tí ń ṣe báyìí fún yín láyé tó ṣe pé kò sẹ́nìkan tó lè sún mọ́ kò sẹ́nìkan tó lè sọ̀rọ̀ fún tí ó gbọ́ àfi tiẹ̀ tó bá sọ àfi tiẹ̀ tó bá mọ̀ àfi tiẹ̀ tó bá ṣe náà lọ̀rọ̀ tó ń ṣe gàràjì pẹ̀lú gbogbo agbára tó ní àti sọ di kékeré lónìí ẹ̀tẹ̀ wọn mọ̀lẹ̀kẹ́ kọjá. jazaa kiburihim. yóò máa jẹ́sàn motomoto wọn yóò máa jẹ́sàn gàràjì wọn tán ṣe láyé ẹlòmíì ṣe gàràjì débi pé àti sún máa sọ èyí tó ń ṣe yìí ò dáa ronú wò dáadáa ò ní wà títí lọ ìjọ kan ń bọ̀ wá tó ò ní sí mà ẹlòmíì ò ṣe súnmọ́ bẹ́ẹ̀ kò ṣe sọ bẹ́ẹ̀ fún ó ti wá dúró bẹ́ẹ̀ ó lè rí báyìí mo fẹ́ kú sí èrì báyìí mo fẹ́ gan sí kódà ń tún dìde báyìí ó tún dìde bẹ́ẹ̀ lálẹ́ kíámà ṣùgbọ́n ọlọ́run sọ ẹ̀rí kékeré wọ́n wá sọ gbogbo èèyàn pé ẹ máa tẹ̀ mọ́lẹ̀ kẹsì máa jẹ́ mọ̀ pé ìwọ tó o ṣe gàràjì láyé ìwọ náà ń tẹ̀ mọ́lẹ̀ yìí o. li'annahum kanu yatakabbaruna 'ala an-nasi fi dunya. nítorí pé ńgbà tó ń bẹ láyé motomoto ni wọ́n ń ṣe sáwọn èèyàn láyé àwọn èèyàn ò ráǹfààní jẹ ládàá wọn ju motomoto lọ. faqad naha Allahu 'ani suhuriyya. ọlọ́run sì ti kọ̀ fún wa nípa ká máa fira ṣe yẹ láyé. faqala ta'ala. ọlọ́run tó fi sọ báyìí fún wa pé. ya ayyuhalladhina amanu la yaskharu qawmun min qawm. ọlọ́run ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má mú níwà má fi àfa Abdul Jalil ṣe ẹ̀yẹ nítorí pé oró ní ẹ̀ Allahu akbar. má fi àbẹ̀wò kan ṣe ẹ̀yẹ nítorí pé oró ní ẹ̀ sì má fọmọ làkejì rẹ má fi táyín pé ẹ ti mọ nǹkan kan àwọn lọ́gá yín lù yìí àwa bàbá yín jíjẹ yín mímu yín ọwọ́ wa ló wà láàyè asíkàrú kọ́ mi ẹnìkan ò gbọ́dọ̀ máa fi ẹnìkan fi ṣe ẹ̀yẹ. asa an yakunu khayran minkum. onílẹ̀ rí wàlẹ́ onílẹ̀ rí ilẹ̀ tó fẹ́ má lọ́la ẹ̀ máa tó padà ṣẹ́ wọ́n lè padà jẹ́ pẹ́ni tẹ̀yìn fi ń ṣe ìyẹ́ lónìí ẹni tó rẹ́ẹ̀tì lé lọ́dọ̀ yín tó ṣe pé tó bá fẹ́ san òun lé fún yín ẹ máa fọ ọgbà lórí ẹ máa bu ní títí kẹ́ tó gbowó lọ́wọ́ ẹ̀ ó ṣe é ṣe pé òun náà ni ó padà ra létí wọ̀ káyà fún yín lọ́la ìwọ wà dẹni tó máa gbálẹ̀ fún fi jẹun òun ò ní àkàyà lé fún ẹ ṣùgbọ́n yóò gbé ẹsẹ̀ gbé kan bẹ̀ àlejò ọlá pọ́dọ̀ yín la gbéra lé yẹn àní gbowó lé lọ́dọ̀ yín àmọ́ magazine yẹn ni kẹ́ máa sùn ẹni bẹ́ẹ̀ ọlọ́run lè padà yí ọ̀rọ̀ dà ẹni tí wọ́n fi ń ṣe èyẹ lónìí kó jẹ́ pé lọ́la òun ni ó padà máa fún ẹ jẹ ní ó padà máa fún ẹ mú. Ibadallah. gbogbo ẹ̀yin ẹrù ọlọ́run. wa qad yas'alu ahadukum ma hiya asbabu su'il akhlaq. bá a ṣe ń ṣàlàyé lọ yìí ó lè máa jọ wá lójú ó sì lè máa yà wá lẹ́nu pé ó dáa kí ni máa ń fa sábàbí táwọn èèyàn máa ń fi níwà bí àwọn kan fà á n tí máa ń fa sábàbí táwọn èèyàn máa ń fi níwà bí à ń gé kékèké ni ó wá sí ti gba èjù bẹ́ẹ̀ lọ káwá fẹ́ àjòkó ti gbà fẹ́ máa là aago kan máa lọ ni ṣùgbọ́n tó fa sábàbí tẹ́ máa fi bá àwọn èèyàn nínú ìwà bí ó yẹ ká ṣàlàyé mélòó kan fún yín ká lè jìnnà sí ká lè lé àwọn ọmọ wa jìnnà sí káwa gangan ká lè jìnnà sí nítorí pé bí yẹn bá lè fo àwọn àbòdè yẹn dá tó fọ àwọn àbòdè yẹn dá ó bọ́ láyé ṣùgbọ́n bí yẹn bá lọ jìn sí kòtò níbẹ̀ tó jìn sọ́fìn wọ̀nyẹn wàhálà ti ba ẹni tó bá jìn wẹ̀ sọ́fìn. asbabu su'il khuluqi. àkọ́kọ́ bẹ́ẹ̀. awalan tabi'atun nafsi. àdámọ́ ẹ̀dá máa jẹ́ kí ìwà rẹ̀ kó burú. tabi'atun nafsi. àdámọ́ ẹ̀mí ń ta fi kọ́ ẹ̀mí wa. Allahu akbar. ń ta fi kọ́ ẹ̀mí wa tó pé àwa náà la fi kọ́ ẹ̀mí wa a máa jẹ́ kí ìwà bí kó máa tọwọ́ èèyàn wáyé. fanafsul bashariyatu makhluqa. ṣe rí ẹ̀mí tá à ń gbé kiri yìí ọlọ́run ọba ló dá ńgbà tó ọlọ́run ọba sì dá ó dá ní pípé. makhluqatun ala an takubala sharra wa takubala alkhair. bá a ṣe dẹ́mi wa tá à ń gbé kiri yìí yẹn ni pé ìjọ́mọ èèyàn wa tá a jẹ́ yìí ẹ̀rí bẹ́ẹ̀
ayé ká gba nǹkan rẹ̀ ń bẹ lára wa ayé ká gba nǹkan bí ń bẹ lára wa nígbà tó lọ́wọ́ bá dá wa ó gbé wa fúnra wa ó yọ̀ǹda ara fúnra wa pé ẹ̀yin èèyàn ẹ̀yin náà nìyẹn eléyìí ni nǹkan tó dá eléyìí náà ni nǹkan tí ó dá ẹ̀mí táwọn dá nì ayé wà lára rẹ̀ kó gba nǹkan bí dání ayé sì tún wà lára rẹ̀ kó gba nǹkan rí dání bẹ́ẹ̀ lọ́wọ́ bá ṣe wá. Yaqulullahu ta'ala. Ọlọ́run máa ń sọ fún wa ní Al-Qur'ani pé. Wa nafsin wa ma sawwaha. Fa'alhamaha fujuraha wa taqwaha. Àwọn Ọlọ́run la ṣe déédéé lára ẹ̀mí àwa la ṣẹ̀mí ní nǹkan tó pé àdá ẹ̀mí èèyàn ní dídá àtàbùkù àdá ẹ̀mí ọmọ èèyàn ní dídá àtàbọ̀ àdá ní dídá tó dùn tó sì dùn gbọ́ tó sì dùn wò fa alhamaha fujuraha wa taqwaha. ayé wà lára rẹ̀ tó wá fẹ́ gba nǹkan bí dání ayé sì tún wà lára rẹ̀ tó wá fẹ́ gba nǹkan rí dání. qad aflaha man zakkaha ẹ wá wọ àlàyé tó náà wọ́n bá ṣe ọlọ́run nígbà tí mo da ẹ tán mo fi ẹlẹ̀ fún ara rẹ̀ kò fi mọ tó da kò sì fi mọ tí ò da lẹ́yìn ìgbà tí mo ṣàlàyé pé eléyìí ò da eléyìí ò da ìwọ ló wá kàn bó ṣe fẹ́ ṣe ra rẹ̀ ọlọ́run wá fi ń ṣàlàyé fún wa pé tá a fi mọ̀ pé nǹkan rẹ̀ ló da qad aflaha man zakkaha gbogbo ẹni tó bá fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ tí ò gba nǹkan bí láyè lára ẹ̀mí yẹn qad aflaha wọ́n tó ń ti jèrè ẹni bẹ́ẹ̀ wa qad khaba man dassaha ẹni tó wá gbé rẹ̀ tó gbé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó gbé ẹ̀gbin tó fi yí ara rẹ̀ ó fi bẹ̀mí ara ẹ̀ jẹ́ ohun tó ń ti pàdánù ó ti pòfo. Fahiya qabilatun an takuna fajiratan. ẹ̀mí wa ni ó láyè pé kó sọra rẹ̀ di ẹ̀mí ibi. Wa qabilatun an takuna taqiyatan naqiyatan. ó sì lágbára láti lè sọra rẹ̀ di ẹ̀mí tí ó máa bẹ̀rù Ọlọ́run tí ó mọ̀ tógátógá kó níbi nǹkan bí. Falwajibu alayna. ètò ìjọra yàn fẹ́mi àtiwọ́. Anna mala la tasini akhlaqina. ká gbìyànjú láti lè tún wa ṣe ká gbìyànjú láti lè tún wa ṣe ní gbogbo ọ̀nà tó dáa. Wala natruka nafsa hatta tasquta fil fujur. ká má fi ẹ̀mí ara wa lẹ̀ pé kó lọ kó sínú ìwà tí ò dáa gẹ́gẹ́ bí àsìkò ìjà tè lọ bí èkejì. Su'u tarbiya. nínú nǹkan títún máa ń ba ẹ̀mí jẹ́ tẹ̀mí máa ń fi di nǹkan burúkú òun náà ní su'u tarbiya. ká ṣì ọmọ kọ́ ẹ máa rá ọmọ kan máa táwọn sọ pé àṣìkọ́ leléyìí ọmọ tán bá ṣìkọ́ dandan ni kó hùwà bí láyé ọmọ tí ò bá gbẹ̀kọ́ tí wọ́n àbí tán ń kọ́ tí ò gbà àkọ́gbà ọ̀tọ̀làkọ́gbà ọ̀tọ̀làbí ìkọ́ ọmọ míì wọ́n bí àmọ́ kò rẹni kọ́ ọmọ míì wọ́n kọ́ ṣùgbọ́n kò gbà àwọn eléyìí ni ọmọ tó ṣe pé àwọn àkọ́gbà ọ̀tọ̀ ni wọ́n ọmọ míì ló máa ṣìkọ́ ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà a máa jẹ́ kí wàá bí kó ṣẹlẹ̀ lára ọmọ ènìyàn. Fa innal insana yukhlaqu ala al-fitra. gbogbo ohun tí ń jẹ́ ọmọ èèyàn lábí lọ́wọ́ tó dá a dá ọmọ èèyàn ní dídá tó dùn ún wò ní dídá tá a lè sọ pé Ọlọ́run kù ṣe lára eléyìí o. Yaqulu rasulu sallallahu alayhi wa sallam. Ànábì ń jẹ́ ọmọ ayé wa ní ọ̀rọ̀ rẹ̀ wípé. Kullu mawludin yukhlaqu ala al-fitra. gbogbo ohun tí ń jẹ́ ọmọ èèyàn tí ń wáyé láyé kì bá àjọ ọmọ kiriyó kò bá àjọ ọmọ mùsùlùmí àbí wọn níbi bíi pé wọ́n ṣetán láti gbẹ̀sìn ìsìláàmù ni gbogbo abáwáyé lẹ́rìí pé gbogbo ọmọ láyé tà ń bí láyé yìí omi ni ó dà síwájú kọ́mọ ó tó jáde láyé kọ́mọ ó tó wáyé ẹ̀rí àlàyé ẹ̀ ń bẹnu alukurani àlàyé ẹ̀ sì ń bẹnu hadisi pé ọmọ tó ṣàlọ̀ àlákó tó wáyé àbí sórí ọ̀nà ìsìláàmù tó dánú ni ẹ̀rí bẹ́ẹ̀ tó bá wá dáyé. fabawahu yuhawidanihi aw yunasiranihi aw yumajisanihi. ọmọ tó wá wáyé ní iṣẹ́ wá bọ́ sọ́dọ̀ bàbá rẹ̀ iṣẹ́ bọ́ sọ́dọ̀ ìyá rẹ̀ ìyá ni ó jẹ́ kọ́ ọmọ tó wáyé kó di mùsùlùmí ìyá ni ó jẹ́ kọ́ ọmọ tó wáyé kó di yahudi ìyá àti bàbá ni ó jẹ́ kọ́ ọmọ tó wáyé kó di ẹlẹ́sìn òòṣà ẹ̀rí bẹ́ẹ̀ èrè ọwọ́ tá a bá gbọ́mọ sí láti ìpìlẹ̀ rẹ̀ ọwọ́ náà ni ó máa bá dágbà ẹ̀rí bẹ́ẹ̀ ìtọ́mọ ní títọ́ ọ̀rẹ́ ó ṣe pàtàkì gbogbo àwa tọ́mọtọ́mọ láyé ẹ jẹ́ hùwà ẹlẹ́gbẹ̀ẹ́ ọmọ wa ọmọ tá à ń mutí lójú rẹ̀ tá a bá ń fojú di pé ọdún méjì ló ní ọdún mẹ́ta ló ní àbọ̀dún méje ló ní tá a mutí lójú rẹ̀ lọ́tí tí ó dá à ń kọ́ lọ́tí mímu ni. وينشأ ناشئ الفتيان فينا على ما كان عوده أبوه
alama kana awadahu abu. àwọn ọmọ tá à ń rí tán bá ń dìde dàgbà wọ́n máa dìde dàgbà lórí níta bá ń ṣe lójú wọn. ọmọ yìí bá pèlè yẹ lórí kó lọ ṣaṣọdá ẹni bẹ́ẹ̀ ọmọ tá à ń mu tí líle lójú rẹ̀ ọmọ tá à ń mu gbó lójú ẹ̀ ọmọ tá à ń mu sìgá lójú ẹ̀ ọmọ tá à ń kí obìnrin olóbìnrin mọ́lẹ̀ ládùúgbò lójú ẹ̀ ọmọ tá à ń bẹ̀ ló lè jà lọ́jí owó wá lọ́mọdìẹ wá àti ń kọ́ ní kíkọ́ tí ò dáa ọmọ tá à ń bẹ̀ ebú ìyá mi ò mọ̀ bú ọkọ rẹ̀ lójú àwọn ọmọ ṣọ́kọ níwọ́ eléyìí burúkú eléyìí àwo òun kọ́ ọmọbìnrin rẹ̀ pé àwọn máa bú ọkọ ẹni ni òun kọ́ ọmọ bàbá tí ń lu ìyàwó rẹ̀ nílùkulù àbí tí ń bú ìyàwó rẹ̀ ní bú àbùkù tí ń jẹ ìyàwó rẹ̀ níyà òun kọ́ ọmọkùnrin rẹ̀ níwà bí nìyẹn pé kóun náà jẹ ìyàwó rẹ̀ níyà jàmá kíní pọ̀ jù bẹ́ẹ̀ lọ. alibiyatu walimujitama. bẹ́ẹ̀ náà ni àwùjọ tá a bá wà á máa jẹ́ kọ́ ọmọ bàjẹ́ a máa jẹ́ kọ́ ọmọ jẹ́ wà bí bàbá tọ́ ma ládùúgbò tán ti mú gbó iṣẹ́ lẹ́ṣẹ̀ tọmọ yóò ní fi mú gbó àfitẹ́ bá ń wá gbogbo ọ̀nà kọ́mọ yín máa rò mọ́ wọn kó wọ́n máa lọ àwùjọ wọn ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo àdúgbò tí wọ́n ń ṣe nǹkan bí àfikà bẹ́ẹ̀ lọ́hùn kí ọmọ wa kó má gbà wá bí yẹn nígbà táwa bá da torí pé ìwà dáadáa tí òbí bá ń hù ìwà dáadáa tí ìyá bá ń hù àmọ́ jẹ ọ lára ọmọ tán bá bí làfáà fi sọ fún adlẹ́ kan pé wọ̀yà ń ṣáwó fìtìyànù fìnà ṣe ò lè fìtìyànù fìnà alámàkánà àwàdàwò bànú alámàkánà àwàdàwò bànú. àwọn akọni wa àwọn bàbá wa àwọn mẹ́tìrù wa àwọn àfáà wa àwọn ọ̀gá iléeṣẹ́ nìkọ̀ọ̀kan wa eré ìbọn bá ṣe tọ́ ọmọ sí lọmọ ó dàgbà ọmọ ó dàgbà ọmọ tá à ń tọ́ láti kékeré ẹ̀rí bẹ́ẹ̀ bí ìyá bá ń kírun lójú ọmọ ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta ẹnìkan ò ní sọ fún ọmọ yẹn tágo òun bá tó kó tó máa lọ gbàgé kó tó máa lọ gbẹ̀tẹ̀ àmọ́ ò wà nílé ò jẹ́ kọ́ ọmọ rí nǹkan tó dáa lọ́dọ̀ rẹ ẹ̀rí bẹ́ẹ̀ ọmọ náà yóò dàgbà lérí ìwà abi tó ń kù jama àwọn sábàbí tí èèyàn máa fi ń di ẹni bí ó ti pọ̀ jù ìwòsàn rẹ̀ sì ń bẹ alhawa wa hubu shahawati ìwòsàn rẹ̀ kò kọjá pé ká bẹ̀rù Ọlọ́run ká ṣe dáadáa lójú ọmọ ká ṣe dáadáa lójú ará àdúgbò kí ká hùwà rẹ̀ ká fi gbàgbọ́ fi kún gbogbo ohun tá a bá ń ṣe ká fi halali fi tọ́mọ ká má máa jalè lójú ọmọ ká má máa ṣe kúṣekúṣe lójú ọmọ náà lọmọ ọ fi jẹ ọmọ tí yóò máa hùwà rẹ̀ tó bá dàgbà jàmáà gbogbo ọmọ tó ti ṣìnà lọ Ọlọ́run bá wa dá wọn padà lórí àwọn àkọ́ọ̀gbà nìyẹn Ọlọ́run bá wa dá wọn padà bá wa fi yere sí wọn nínú àwọn òbí àti ìyá tí ń bọ wọn jẹ́ pàápàá Ọlọ́run bá wa fún bẹ̀rẹ̀ Ọlọ́run kò fi yere sí wọn nú Sunna TV tá à ń wáyìí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí bàbá wa Alhaji Abdulrazak Ọlọ́run má bọ́lá wọn jẹ́ má dọ̀rọ̀ wọn rú má jẹ́ ká máa padà sí ibú má jẹ́ ká máa padà sí gbàláburú àtúpadà dúpẹ́ lọ́dọ̀ gbogbo àjẹmọ́ tá a bá kópa nípa ìgbéyàwó àbí ìsìnmọ́lẹ̀ ọlọ́ọ̀kọ́ tó wáyé níjọ́ sátidé Ọlọ́run tó lẹ̀san rẹ̀ yóò san gbogbo alẹ́san rẹ̀ gbogbo tá a ti mú tọrọ kọ́bọ̀ tá a fi àṣàyẹ bẹ́ẹ̀ Ọlọ́run kò fi púpọ̀ rọ́pò fún wa kó wá jẹ́ kiri bẹ́ẹ̀ kó kárẹ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo agbolétọ́ ọmọbìnrin wa gbogbo agbolétọ́ ọmọkùnrin wa Ọlọ́run mọ́jà ń ṣílé wa ọkọ àti ìyàwó náà pátá Ọlọ́run àfọlá rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kán má jẹ́ kẹ́yìn wọn mẹ́ni kán bí ọkùnrin àbíró kán bí obìnrin àbíyè gbogbo ẹ̀ kó lọ nírọ̀rùn gbogbo wa pátá ìdùnnú Ọlọ́run jọ wà kó wa gbolẹ́ ní kọ̀ọ̀kan wa ala bismillahir rahmanir rahim allahumma ya wasi' al-ata ya sami adwa sallimna min al-mikhan wal fitan wa asimna min al-fawahish ma zahara minha wa batan innaka ala kulli shay'in qadir wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله ولله